now ṣé gbàgbé pé mo ní ọ̀bọ fúnra lára ẹ̀ ní ọ̀pá rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná ọ̀bọ ni ó para rẹ̀ dọ̀gẹ̀dẹ̀ lúná ńgbà tí wọ́n ń ṣèfinijóyè alága ọjà pẹ̀lú àwọn tó kù Aláàfin sá lọ torí pé bónílé bá ń ṣe nǹkan tí tẹ́nàntì ọba ti lè dúró ń bẹ̀ yóò fẹsẹ̀ fẹ́ náà ni àwọn tí a rí Ọlọ́run ọba ṣeun bàbá wo Olúbàdàn ràn yàn wá igbákejì gómìnà ńlọ wá ṣètò ayẹyẹ ìgbádélé ni lórí àtifúnni lọ́pàṣẹ àtifúnni sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n ṣáájú kí n tó tẹ̀síwájú ok mo wá ní màá ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá àgọ́ ọ̀já mo dọ́gbọ́n béèrè lọ́wọ́ ẹ̀ torí pé mi tí mo lọ àfẹ́ẹ̀rí mo lò lọ inú àfẹ́ẹ̀rí mo ti rìkọ́ọ̀dù gbogbo tí mo rìkọ́ọ̀dù ẹjá gbọ́rọ̀ lẹ́nu ọmọ bàbá. adúpẹ́ fọ́lọ́run ọpẹ́ wa ò níye lọ́dọ̀ Ọlọ́run ọ̀sẹ̀ tí ò bá sí Ọlọ́run tí bá sàtìlẹ́yìn Ọlọ́run ọjọ́ ìní lè mọ́ wáyé nígbà tá a kí Ọlọ́run tán àwa kí ọlọ́lá wa ẹnjìníà Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé lóde Ìbàdàn a kí wọn kọ́lọ́run tún bá wa kí wọn a kí igbákejì wọn náà a kí spíkà náà bẹ́ẹ̀ àti gbogbo àwọn kọmíṣánná pàtàkì lọ commissioner for local government and chieftaincy affairs àti gbogbo àwọn tọ́jọ́ ń darí ministry wọn a kí ìyá àlùbáríkà alájà Mọ̀nsúrà Sùnmọ́nù ètí mi èyí tí ò mí nínú nǹkan wọn Ọlọ́run ò ní fọwọ́ bàjẹ́ kan wọn ò ní jábọ́ wọ́n gbèrò nǹkan tó nǹkan rere fún gbogbo ìlú Ọ̀yọ́ lápapọ̀ ní àgọ́ ọ̀jà nìkan kọ́ Ọlọ́run ò ní palẹ̀ wọn láàyè kò ní pa àwọn náà láàyè kí gbogbo àwọn olóṣèlú pátá kí àwọn alága kanṣu wa mẹ́tẹ̀ẹ̀ta àtàwọn administrator LCDs gbogbo wọn pátá la kí ìní dùn ó sì lọ bọ́lọ́hún ṣe kọ̀wé ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lọ́yọ̀ state pátá òun ló péjú sí ìlú Ọ̀yọ́ lẹ́nu ní Olivet Baptist High School nígbà tí ẹni tó jẹ́ deputy governor wá sojú fún àti gbogbo àwọn commissioners àtàwọn lọ́balọ́ba tó wá represent council of obas ìjókòó gbogbo lọ́balọ́ba láti òkè ògùn ní láti Ìbàdàn ní láti Ìrúwà across Ọ̀yọ́ state gbogbo wọn ni wọ́n péjú tí wọ́n wá yẹ wá sí kò sí gbogbo ètò náà dẹ̀ lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ wọ́n gbé adélé gbogbo àwọn tí àgbéga dé bá wọ́n gbé adélé wọn lórí wọ́n gbé adélé bàbá wa kábíyèsí Abdulgani Ajíbóyè Búsàrí alága ọjà wọ́n gbé adélé kàwọn lórí léyìí tí ń sàmì oore tó ti bọ́ sọnù agbára àṣẹ tó ti bọ́ sọnù lọ́wọ́ àwọn baba ńlá wa láti bí ìgbà ọdún sẹ́yìn Ọlọ́run ṣe ní ọjọ́ revolution ó dá ìkólọ sí ó ní ìwà padà so inú gbogbo àwọn aráàlú ń dùn inú ìdùnnú ni gbogbo àwọn aráàlú àgọ́ ọjà àti gbogbo àwọn aláwòrán pátá àti gbogbo Ọ̀yọ́mèsì inú ìdùnnú ni wọ́n wà lásìkò yìí látara revolution tó wáyé pé adúpẹ́ abọ́ kúrò lóko ẹrú ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́ kásá máa dúpẹ́ ni because tá a bá ní ká wo dídùn ìfọ̀n á ọ̀rọ̀ adégungun tá a bá ní ká sọ̀rọ̀ ìdùnnú àmọ́ ń gbà mí àsìkò tí èèyàn bá ń dùn wọ́n ní kéèyàn ó rọra sọ̀rọ̀ kéèyàn mọ́ bá sì wí ìgbà míì tí èèyàn bá dẹ̀ tún bàjẹ́ náà kéèyàn rọra sọ̀rọ̀
kí èèyàn má bàa tún sílùú ní ìdàkejì kí èèyàn má bàa sísọ so gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú Ọ̀yọ́ ló lọ nírọ̀wọ́ rẹ̀ sẹ́ pàtàkì jùlọ ìlú Àgọ́ Ọ̀jà àtọmọdé àtẹlẹ́mọ̀ àtàràlú àti àtọyúnú àtàtẹ̀ẹ̀dí gbogbo wọn ni wọ́n dùnnú inú dùnnú ipò dùnnú ni gbogbo wa wà báyìí pé agbòmìnira abọ́kòlòkò ẹrú so ìyẹn ni bó ṣe lọ ní ìlú Ọ̀yọ́ lẹ́nu a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tì wá lẹ́yìn adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni tí ọpẹ́ tọ́ sí akíndùpẹ́ ní ti kíkí tọ́ sí Ọlọ́run lọ́jọ́ ìní kó bá wa kí gbogbo wọn àti gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re náà tí a mọ̀ rí tí a rí rí gbogbo yín náà la kí lọ́yìn orígun lórí social media gbogbo ìròyìn tá à ń rí ìròyìn ìdùnnú ni àtẹlómìn tá àti ẹ̀gbúrò rí tá a mọ̀ rí wọ́n sì ṣùgbàkẹ́ wa Ọlọ́run ó ṣùgbàkẹ́ wọn Ọlọ́run ó sọpọ́tì gbogbo wọn náà so bí gbogbo ẹ̀ ṣe lọ ní ìyẹn ni pé rítẹ́ṣà in short gbogbo ẹ̀ ṣe lọ lẹ́nu ni kò síjà kò síta kò sí casualty kan bí ti wùlé ó mọ nítorí òfin ní tàdé yẹ gbogbo wa òkè ìmọ̀ládé kò sí gómi kò sí òtẹ̀mí àlàáfíà ni gbogbo wa wà àdúpẹ́ fọlọ́. ok brother mi ti sọ̀rọ̀ now ṣé ẹ rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ má kó bá mi o gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè ọ̀rẹ́ mi ọ̀wà làlá Amẹ́ríkà ọkọ làlá Amẹ́ríkà o ọ̀rẹ́ mi ni ọkọ làlá Amẹ́ríkà o yọ̀rẹ́ mi ni ọkọ làlá Amẹ́ríkà o kò ní pẹ́ sọ̀rọ̀ o yóò wù mí láti gbóhùn lẹ́nu àwọn èèyàn bíi mélòó kan ọkọ láti di méjì ọkọ láti ń ṣe tíátà kámẹ́dà akọ ọkọ la security l'Amẹ́ríkà ó di méjì ògbóni òun pìtàn yóò wà láti gbọ́rọ̀ lẹ́nu tiẹ̀ náà bóyá yóò tún búṣe yìí Mákindé pé alága Ọ̀jábò lẹ́lẹ́ lọ ẹlívéètì kọ́ yẹ ká ẹ jẹ́ kó wà nípò baálẹ̀ títí ayé ni so yóò wù wá láti gbọ́rọ̀ lẹ́nu wọn because tí ìṣù bá ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ káàárọ̀ òjíire as a commenter as a commentator as ẹlẹ́nu yíyọ̀ gbọ̀lọ̀ bíi ilá kò sí ní tó burú báwa náà bá dá sí ti ń lọ tí kì í bá ṣe pé ọlọ́wọ́ kan àbùsí nínú. now àwọn tí wọ́n gbadé ìpín mẹ́ta ló bọ́ sí ìpín àkọ́kọ́ ni alága Ọ̀jà tó dá ń fó gedegbe ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn tí wọ́n pè ní aláhoro ìpín ẹlẹ́ẹ̀kẹta ń làwọn Ọ̀yọ́mèsì ìpín ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ tọ̀yọ́mèsì méjì péré làwọn Sàmù àti Àgbákin nìkan ni ọ̀rá àyè wá ṣùgbọ́n wọ́n fadé wọn lẹ̀dí wọn tó náà ti kà wọ́n máwọn tí wọ́n gbadé wọ́n sá ti agree báwọn fẹ́ gbadé òjòjò ní ṣògùn tààrà ògùn ò le ó túmọ̀ sí pé bàbá náà ti dọba látòní lọ ìrandíran wọn ti dìran tí jọba but unfortunately inú Ọ̀yọ́ ni gbogbo wọn jọba sí inú Ọ̀yọ́ ni gbogbo wọn dé adé sí tí Yorùbá bá ń sọ wípé bógun bá jẹ lọ ọgbọ̀n jẹbọ bẹ́ẹ̀ bá ń wẹ́ni tọ́jẹ mọ́mì yín lówó lọ ẹ tètè sẹ́rí padà ń tòsí kẹ́ ẹ má bàa pàdé ẹni tí bàbá yín jẹ lówó kété tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ńlá ti sọ̀rọ̀ asọtẹ́lẹ̀ sínú ayé Ọ̀yọ́ àti Aláàfin kì í ṣe ti gbéraga awùsàkún torí pé kò sí ní tó lè ṣègbè lẹ́yìn wọn ò ní àwọn gángan ọ̀dẹ̀ mọ̀ pé ẹ̀yìn àwọn fẹ́ wọn mọ̀ wípé òpó ibi táwọn dúró lé lórí jẹjẹrẹ ti jẹ díẹ̀ ó ti jẹ tán ṣùgbọ́n torí pé èèyàn kẹ́kọ̀ọ́ fara ti ní ọ̀jọ́ ṣubú àwọn sì ń fọkàn sí bá ṣe ń wò lọ́ọ̀kan tójú rẹ̀ dán mọ́ránmọ́rán wọ́n rò pé stand wọ́n mọ̀ pé kò stand mọ́ wọ́n mọ̀ pé jẹjẹrẹ ti jẹ́ òfegè ní dúdúró tó dúró tẹ bá fìkà lásán tí yóò ṣubú àwa fìkà lásán tí ọwọ́ mẹ́wẹ̀ẹ́wá la wá fi tì í ẹwà dúró bí ó ṣe túbú ìkọjá ààyè orun orí kẹ̀kẹ́ ní kí ẹnikẹ́ni àbí ọba kọba kọ́kọ́jú ìjà sọ́ọ̀ ni elúkẹ́lú kan kì í tọ́ ni báyìí kété kan tó ni báyìí kìtì í tẹ́fọ̀n elúkẹ́lú kan kì í tọ́ ni okùnkókùn kan kì í tó kó àgbàlẹ́ wọ́n dán wò náà wọ́n kẹ́ran ṣé bí Yorùbá ní ọkà pa bàbá òjò lápẹ̀gbọ́n síbẹ̀ àtàbìrù sóró ńlọ́rọ̀ ya lọ sọ́run asante ọmọ tó ń dẹ́sà ìdò sí ọ̀bátàn ni bí ọ̀bá bàtàn sí kò bá rọba kẹ́ ẹ tó sọ̀rọ̀ nípa empire ẹ kọ́kọ́ mú value empire fún gbogbo ìran káàrọ̀ òjìrì jáde fún wa àǹfààní tí empire yín ṣe fún wa ẹ kọ́kọ́ produce ẹ kọ́kọ́ provide ẹ
ìgbà náà lẹ tó lè proud of empire. n tó bá ṣèlú lóore ilé yẹn máa ń fi yan gàn, kì í ṣe ń tọ́ pàlú lẹ́kọ́, kì í ṣe ń tọ́ bá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́. àwọn èèyàn wá sọ wípé ṣé kìí ṣègbè ní jọ̀yọ́, ṣé ìṣègùn ní ṣe lórí wọn. ègún àwọn tẹ́ ẹ̀tà lẹ́rú táwọn ìbò sọ tán sọ sínú omi láti inú ọkọ̀ ojú omi. ńgbà tẹ́rù pọ̀ jù nínú ọkọ̀ tọkọ fẹ́ rì wọ́n wá òbí kí la lè ṣe, ẹjẹ́ á dí èrò tí ń bẹ nínú ọkọ̀ yìí kù. àwọn baba ńlá baba wa, àwọn ìyá ńlá ìyá wa ni wọ́n wá bẹ̀rẹ̀ sí tì wọ́n sómi, aboyún bẹ́nu wọn tó bòdò lọ. sáwọn yìí ó súre èpè òyìnbó ọmọ ajá lóòjọ́, kò sépè tí í já. ó ti lọ òkúta ẹ̀sìn ẹsẹ̀ rẹ̀ wá yọ ọ́ta. síbẹ̀yìn ilẹ̀ mọ̀ wọn ara yín kọ́ yẹ kẹ́ ẹ máa jẹ, kẹ́ ẹ máa fi iṣu kan yọ, kẹ́ ẹ máa fi iṣu képo, kẹ́ ẹ máa fòkèlè rún bẹ̀, kẹ́ ẹ máa fòróró jẹ́sú jẹ́jẹ́ yín. ìgbéraga sì báyé yín jẹ́, ìgbéraga sì jẹ́ kẹ́ ẹ tán lójú ayé. ntọ́ bá mú ìlú kan tí gbogbo ìlú fi kọjú ìjà sí, ó yẹ kẹ́ rúlé ayé ọba yín. tọ́ bá jẹ́mi lẹ́yìn ni ó yẹ kẹ́ ẹ panumọ́ forever, kẹ́ ẹ má sọ nǹkan kan mọ́, kẹ́ ẹ má wá wọ̀nà tẹ́ ẹ fi lè dìde padà kúrò nínú gbogbo tó dé bá yín yìí. mélòó lẹ fẹ́ yanjú ń bẹ̀? ọba kan lẹ̀ ń jà fún, Sàámú àti Àgbákin nìkan lẹ̀ ń fọkàn sí, because àwọn mẹ́ta tẹ́ ẹ fọkàn sí nìyẹn. Alága Ọ̀jà, Ìbà Sàámú àti Àgbákin ńlẹ̀ ń fọkàn sí, ńlẹ̀ ń sọ pé ẹgbẹ́ wọn lọ ilé ẹjọ́, kán má fi wọn jọba, kán má elevate wọn, kán má recognize wọn. wọn ò recognize wọn nìkan o, wọ́n crown wọn, gbogbo wọn ti gbádé lọlé. mo mọ̀ pé inú ilé ìkọ̀ọ̀kan ní ìsìn àwọn tí ń ṣe fàájì ń bẹ́ ń ta. òye yé mi, gbogbo òdílé wọn wà nù fàájì ní ìsìn, kò tí ì sẹ́ tó máa sùn nù fámìlì gbogbo wọn. Kennedy, gọ́vnọ̀ Ṣèyí Mákindé ló sponsor gbogbo ìnáwó kékeré wọn ná, ìnáwó tí wọn kàn tó ná lé náà ní ti fàájì. ẹjẹ́ agbẹran káyé sasún, ẹjẹ́ àmọ́ ṣe fàájì, ẹ máa mú, ẹ máa jẹ, ẹ máa mú, wọ́n máa sè, wọ́n máa sọ̀ ńbẹ̀ lódìdí ọ̀sẹ̀ yìí délẹ̀. àwọn èèyàn máa kí wọn kú oríire. gbọ́ Ọlọ́run jẹ́ káwọn èèyàn kí mi kú oríire. má jẹ́ jasini wáyé, má jẹ́ yakó bàtà. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ìgbéga mi ò fi dé Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí àrọmọdọ́mọ mi ò fi bọ́nu po ọlá, gbọ́ Ọlọ́run jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn bàbá yìí, wọ́n fìtàn balẹ̀ nínú ìlú wọn, wọ́n fìtàn balẹ̀ nínú ẹbí wọn, wọ́n rescue ẹbí wọn kúrò nínú ègún àtọdúnmọdún, ègún àtosùmọsù.